Olúwa sọ pé iṣẹ́ yẹn iṣẹ́ ńlá ni o. Nínú ìwé Òwe orí 22 ẹsẹ̀ 18 ó ní ẹni tó bá rí aya ó ní orí ohun rere ó sì rí ojú rere Ọlọ́run. Ìwé Òwe 31 ẹsẹ̀ 10 òun tún wá sọ wípé ta ló lè rí obìnrin oníwà rere, tàbí ká tuntun sọ báyìí pé ta ló lè rí ọkùnrin oníwà rere. Àwa gbàgbọ́ pé ọ̀rọ̀ yíyan ọkọ yíyan aya a nílò àánú Ọlọ́run lórí ẹ̀. Ó sì kọjá pé mo mójú lọ ọjà mo mú yán. Èèyàn lè yan ẹni tó wù, ṣùgbọ́n ó ṣeéṣe kéèyàn tó yan ẹni tó wù kẹ́ni tó wù kó máa wà ní ìbámu pẹ̀lú ìrìn àjò àyànmọ́ ayé ẹ̀, kó jẹ́ pé ìgbéyàwó yẹn yóò forí ṣánpọ́n. Àkọ́kọ́ ni pé kó yé wa pé ọmọ Ọlọ́run ò lè fẹ́ aláìgbàgbọ́. Ìkejì, ọmọ Ọlọ́run kò gbọ́dọ̀ fẹ́ aláìgbàgbọ́ onígbàgbọ́. Tó bá fẹ́ ìyọnu ni. Inú Olúwa nìkan nínú Kristi ìní ọmọkùnrin Ọlọ́run àti ọmọbìnrin Ọlọ́run ti lè yàn. Ẹni tó ń fa ìpínyà àti àforítì àti nira àti pọ́njú nínú ìgbéyàwó àwa Kristẹni ohun tá à ń sọ yìí. Tí ìpìlẹ̀ bá ti bàjẹ́, èèyàn á sọ pé kò sí ní táwọn lè ṣe sí. Nínú ayé gan bẹ́ẹ̀ bá kọ́lé tí ò bá dáa, tí ìpìlẹ̀ bá bàjẹ́, tẹ́ ẹ bá fẹ́ túnṣe àtúnṣe wà, ẹ máa sá fún ni. Tẹ́ ẹ bá ń sá fún ni, ṣùgbọ́n tá a bá sá fún, ẹ wo ilé yẹn, ẹ tún ìpìlẹ̀ kọ́. Bẹ́ẹ̀ náà ló sì pẹ̀lú Ọlọ́run. Mo wá sọ fún ẹ̀yin tí ẹ ń wá ẹni tí ẹ ó fẹ́. Àkọ́kọ́ ni pé ẹ gbàdúrà. Ìkejì ni pé ẹ̀yin gangan fúnra yín ẹ yàn láti jẹ́ irú ẹni tí ẹ fẹ́ kí Ọlọ́run fẹ́ fún yín. Kọ́kọ́ jẹ́ ẹni rere tó jẹ́ pé tóbìnrin bá dénú ayé ẹ̀ kò ní kábàámọ̀. Kóbìnrin tí ń wọ ọkọ yìí náà kó náà jẹ́ ẹni rere tọkùnrin bá dénú ayé ẹ̀ tí ò ní kábàámọ̀. Tá a bá wá gbàdúrà, ẹ fira yín lé ẹ̀mí mímọ́ lọ́wọ́. Ẹ̀mí mímọ́ á darí yín láti mọ ẹni tó yẹ kí ẹ fẹ́. Ìmíràn tí mo tún lè sọ ni pé àwọn ẹni ẹ̀mí tí wọ́n bá jẹ́ olóòótọ́, wọ́n lè jẹ́ olùrànlọ́wọ́ fún yín láti ṣe atọ́nà yín sí ẹni rere tẹ́ẹ̀fẹ́ tẹ́ẹ̀ní kábàámọ̀. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó yé yín pé ọ̀rọ̀ à ń lọ́kọ à ń láya ó kọjá tí èèyàn máa ń ṣe nínú ọpọlọ ẹ̀, torí ìrìn àjò yẹn ìrìn àjò síbi tá a mọ̀ ni. Tí ó bá wá máa jẹ́bi tá a mọ̀, ó gbọ́dọ̀ jẹ́ pé Ọlọ́run yóò fi ìran rẹ̀ hàn wá, yóò sì tọ́ wa nínú ìrìn àjò yẹn.